Ẹ kú ìkàlẹ̀ nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáyé. Mo kí n pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Eléyìí tí mo mú wá fún wa lónìí òun ni ẹ̀rọ mọ́gùn. Kí là ń pè ní mọ́gùn? Kò sẹ́ni tí ò lè lò ó, gbogbo yànlè-yànlè. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ jẹ́ ká ṣọ́ra. Wo obìnrin tó bá ń yan àlè, obìnrin tó ń yànlè-yànlè, tó ń yan àlè, bọ́ọ̀ bá para ẹ, wàá pọkọ ẹ̀. Ìwọ ọkùnrin náà tó bá ń yan àlè, ṣọ́ ara ẹ, torí ikú ọdẹ ló ń pa ikú omi, ẹ má bínú, ló ń pa kíkanjú. Ikú òmù, ikú odò ló ń pa òmùwẹ̀. Tó ṣe bí òwe ẹ̀yin bàbá mi. Ẹ jẹ́ ká ṣọ́ra wa. Ikú tí ó pa yànlè-yànlè ń bẹ lọ́rùn ọkùnrin, bẹ́ẹ̀ ni ń bẹ lọ́rùn obìnrin. Ọlọ́run ní fi ikú tó yáwọ́ pa gbogbo wa. Ẹ bá mi ṣàmín. Gbogbo ẹ̀ lólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ fún mi nímọ̀ràn, ẹ̀yin tí ẹ fún mi ní ẹ̀bùn, gbogbo pátápátá mo kí o. Ẹ ṣeun. Ẹ̀yin tí ẹ ti subscribe, owó ò ní tán lọ́wọ́ yín. Ẹ̀yin náà kàn tán kẹ́ ẹ torí kan. Ibi tí ẹ ti máa mú owó láti máa dẹ́ta láti máa fi wò mí. Àbòsí ń tolókun, àbòsí ń tọlọ́sà, àpò sásámùrà kan ìgbẹ́, àpò yín ò ní gbẹ. Ẹ̀yin tí ẹ ń share program mi, àkàndò ní mú yín lọ́wọ́ o. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín ni. Bá mi subscribe, bá mi share program mi, ẹ bá mi like. Bàbá Ọlá bá jẹ́ ni pásítọ̀ ni wá ní èyíkéyìí tàbá wò jẹ́, ẹ dákun, ẹ share àwọn iṣẹ́ káàkiri. Bá mi jẹ́ kí ẹlòmíràn jẹ àǹfààní ẹ̀, á jẹ́ fún wa. Eléyìí tí mo mú wá lénìí, òun náà ni mọ́gùn. Kí ni wọ́n ń pè ní mọ́gùn? Mọ́gùn ni àwọn olóyìnbó ń pè ní thunderbolt. Mọ́gùn làwọn bàbá wa ń pè é. Ẹ̀yin olóyìnbó ẹ ń pè ní thunderbolt. Ǹjẹ́ ẹ mọ̀ dí tó fi ń pe mọ́gùn ní thunderbolt? Ẹ mọ̀ díẹ̀. Òyìnbó kan ló wá láti ìlú ẹ̀, tó wá bá obìnrin Áfíríkà sùn, tí ọkọ ẹ̀ wá fi nǹkan lé lára. Kò wọ́n ọmọ o. Ọkọ fi nǹkan lé lára, ó lu mọ́gùn, ó wá ń pọ̀ kàkà kú. Bàbá yẹn wá fún ní ẹ̀rọ padà. Nígbà tára rẹ̀ yá tójú rẹ̀ wálẹ̀, ó ní, this is thunderbolt. Ọjọ́ náà ti sọ lórúkọ. Wọ́n ti ń pe mọ́gùn ní thunderbolt. Ọlọ́run ní dá wa láàmú. Ṣẹ́rí kò síbi tí èèyàn ti lè lu mọ́gùn. Ọlọ́run bá ń gbọ́. Ṣẹ́rí tí mo mú wá lénìí yìí, nǹkan méjì ni mo mú wá. Ìkan ẹyọ̀kan tó wá papọ̀, tó wá di méjì, tó wá ṣiṣẹ́ méjì, 2 in 1. Nǹkan kan tá a mú dání báyìí tó wá ṣiṣẹ́ fún nǹkan méjì ni mo mú wá fún wa lénìí. Ṣẹ́rí iṣẹ́ yìí ó ṣiṣẹ́ fún mọ́gùn, ó ṣiṣẹ́ fún májèlé. Ẹ má jọra wọn. Mágùn, májèlé, ọmọ ìyá kan náà ni, ikú kan náà ni, ikú ni. Àti ní àtìyín, ayé ò ní bínú wa. Ṣẹ́rí mọ́gùn tẹ́ ń wò yìí, wọ́n ṣe gbogbo obìnrin tó bá ń yànlè, wọ́n máa fi mọ́gùn sí lára o. Bẹ́ẹ̀ ni. Kódà obìnrin míì ò mọ ọkùnrin míì, kò mọ ọkùnrin ju ọkọ ẹ̀ lọ. Tọ́mọ aráyé ó sì fi mọ́gùn sí lára. Bóyá ẹnìkan ti pè é, ó lóun ò ṣe, torí dandan kọ́. A bá pe obìnrin tó bá lóun ò gbà, dandan kọ́. Ẹlòmíì ò tún wá wò pé kàkà pé kó má sì jẹ sèse, á fi ṣàwàdànù ni. Ó lè fi irú ọkùnrin bẹ́ẹ̀ lè fi mọ́gùn sóbìnrin yẹn lára. Ó kú mọ̀ pé tó bá kú délé, ọkọ ló bá lájọṣepọ̀. Láti bẹ̀, ọkọ ó kú. Òun náà lẹ́yìn ọkọ rí tí ó máa ṣe pọ́pẹ́ fúrú, torí kó lè palẹ̀ obìnrin tì í mọ́. Ọlọ́run kò ṣe gbogbo obìnrin tó bá ń ṣe ìṣekúṣe, òun ni ọkọ fi mọ́gùn. Ọkọ ò ní mọ̀ pa mọ́gùn gbà míì. Ó jẹ́ pé àwọn agbọ̀rọ̀ dùn, àwọn tó ń rojọ́ ìyàwó ẹ̀ ń yàlè, ìyàwó ẹ̀ ń yàlè. Ọkọ lè mọ̀ nǹkan kan tiẹ̀, wọ́n sì fi mọ́gùn lé ìyàwó lára, tọkọ ò ní mọ̀. Wọ́n lè jẹ́ pọ́pẹ́ náà ló tún wá padà lù ú. Ẹ̀bí kó jẹ́ pé àlè tóbìnrin yìí yàn, ó ti gbádùn ìbálòpọ̀
láàrin òun àti obìnrin yìí tó jẹ́ ìyàwó oníyàwó, yóò wá fi oògùn lé ìyàwó lára. Ó mọ̀ pé ọkọ kú lọlé, ìyàwó kú lọlé, bá ti lájọṣepọ̀ ìyàwó ọkọ kú nìyẹn. Ìdí èyí torí ẹ̀ ni mo fẹ́ sọ àwọn àṣírí yìí, nítorí ọkùnrin míì tí ò ní mọ̀. Ìwọ tó bá yan ìyàwó oníyàwó lálẹ́ tó bá lu mágùn, ọlọ́ntì ẹ̀ nìyẹn. Àwọn ọkùnrin náà tá bá rí pé obìnrin yàlè, kàkà kí a fi wá fi mágùn lé obìnrin lára, ẹ ká kọ́lẹ̀ láti ló pinyàn lọ́rùn láti fi mágùn sí lára. Ẹ jẹ́ ká kọ sílẹ̀, torí mágùn ó lè má pa ọkùnrin yẹn, kó padà pa obìnrin yẹn gangan fúnra ẹ̀. Tí wàá jẹ́ kàkà kó má jẹ ṣèṣe, á fi ṣàwàdànù ní kí la fẹ́ pa fún, kí la fẹ́ pààyàn fún wọn tó wọ ní mágùn, wọ bàbá mágùn, kí ló fẹ́ gbà nù pé kó pààyàn. Kókó kọ obìnrin yẹn sílẹ̀ kó máa lọ́rùn rẹ̀, kí wọ́n lọ kó fẹ́yàwó mi. Obìnrin pọ̀. Ṣé wá rí iṣẹ́ yìí báwo la ṣe máa ṣe? Ẹ jẹ́ ká ní iṣẹ́ yìí nínú ilé. Ẹ̀rọ mágùn ni, ẹ dákun tó bá ń gbóná bá ń gbomi wọn, bó ṣe ń ká mi lára sí, mo fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ ká ní iṣẹ́ nínú ilé, torí ẹlòmíì lè lu mágùn lẹ́gbẹ̀ẹ́ wa tí ó mọ̀ pọ̀ kàkà kú. Ẹ jẹ́ ká gbẹ̀mí ẹ̀ là, ẹ jẹ́ ká save life rẹ̀. Kí la máa lọ wá fún ẹ̀rọ mágùn àti májèlé yìí? Àtèmi àti ayé ò ní bínú wa tọmọtọmọ tẹbí tará. Ṣé rí nǹkan yìí ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká ṣe sílé. Kí la máa lọ wá fún ẹ̀rọ mágùn yìí? Bá mi lọ wá epo asín tútù tó pé, tó nífun nínú. Ẹ jẹ́ ká gé kéékèèké, ẹ jẹ́ ká wá irú ike báyìí. Ó sì lè jẹ́ tó lè tóbi jù báyìí lọ, bí ó jẹ́ pé gò la rí, ẹ jù sínú ẹ̀. Ó ti yé yín? Ẹ ká jù sínú ẹ̀. Ṣá ti jù sínú ẹ̀, ẹ bá mi wá àdí dúdú tá a mọ̀ sí palm kernel kọ́ nìyẹn ni. Palm kernel, ẹ bá mi tú lé lórí. Lẹ́yìn ọjọ́ kẹta, ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn o. Ẹni tí ó bá lu mágùn, ẹ bá mi fún mu, kó mu sílé méjì. Bó sì jẹ́ nìyẹn. Tó yìí jẹ́ pé àwọn oníjẹkújẹ, àwọn oníjẹrù, tó jẹ́ pé gbogbo patí là máa ń lọ, gbogbo jẹ tó bá láti gbé fún wa, jíjẹ ni. Kò sóúnjẹ kan lẹ̀ yìí jẹ. Wọ́n bá fo oògùn sínú oúnjẹ fún ẹ, torí pé kò sẹ́ni tí ò lè ṣàbúrú fún yàn. Ọmọ ìyá ń ṣàbúrú fúnra wọn, bàbá ń ṣàbúrú fún ọmọ, ọmọ ń ṣàbúrú fún bàbá. Kódà ìyàwó ń pa ọkọ, ọkọ ń pa ìyàwó. Kọ́lọ́run kó là wá ńbẹ̀. Àní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́. Tá bá rí pé èèyàn kan jẹ májèlé tó ti ń lọ́nu mọ́lẹ̀, ẹ bá mi wá aporó yìí, ẹ̀rọ mágùn ni, ẹ̀rọ májèlé ni. Ẹ rí pé mágùn májèlé ó ṣiṣẹ́ papọ̀. Ikú kan náà ni. Àtèmi àti àní jáde lékú lọ́wọ́. Abínú ẹni ò ní bínú wa o. Ẹ jẹ́ ká máa ṣọ́ra wa látara nǹkan tá à ń jẹ. Ìjẹkújẹ kò jẹ́ ní egúngún. Ṣọ́ra ẹ̀. Ṣé rí àwọn aláburú bẹnu ayé? Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì sì sín ọwọ́, tó jẹ́ pé tó bá na ìka sí nǹkan báyìí, mágùn ti débẹ̀. Bàbá kan wà, ẹ má lọ́rọ̀ mi pọ̀. Nígbà tí mo wà ní kékeré, bàbá yẹn wá jẹ́ ọ̀rẹ́ bàbá tó bí mi. Bàbá mi ò fẹ́ kí n súnmọ́ bàbá yẹn, torí pé gbogbo ọjọ́ ayé bàbá yẹn burúkú ni, nǹkan burúkú ló wà lọ́wọ́ ẹ̀. Bàbá yẹn wá lówó kọ́ mi níṣẹ́ kan lọ́dún náà. Ìgbà yẹn mi lè tí ju bí ọmọ ọdún bí 12 lọ, àbí kí n sọ pé 15. Àti kékeré láti ń wà pẹ̀lú bàbá, láti ń ṣe nǹkan. Bàbá mi ní kí n má dá lóhùn o, pé nǹkan burúkú ló wà lọ́wọ́ ẹ̀. A wá lọ sóko lọ́dún kan. Èmi àti bàbá mi lọ sóko. Bàbá yìí tẹ̀lé léyìí, ìlú kan wà ní, wọ́n ń pè ìlú yẹn ní, má jẹ́ dárúkọ ẹ̀. Ẹ mọ̀ ìlú Ìníṣà. Ìlú kan ẹ jẹ́ dárúkọ.
ìlú kan bẹ nílùú tá bá tó dé ìlú yìí nísà à ń pè ìlú yẹn ní Ibà. Orúkọ bàbá yẹn a máa ń pè ní Bàbá Abà. Kódà mo ti dárúkọ àbí? Ẹ má bínú pé mo ti dárúkọ ìlú. Bàbá yẹn alágbára ni. Tó bá na ìka sí oúnjẹ téèyàn ń jẹ lọ́wọ́, poison yóò débẹ̀. Ó wá bá wa lóko lọ́dún náà, bó ṣe wá bá mi lóko, kò bá wa nílé, ó wá bàbá mi wá sóko torí bàbá yẹn mọ oko wa. Bàbá yẹn ní ọmọ mi, mo ní bàbá, ó lóun ó kọ́ mi níṣẹ́ kan lónìí. Ṣé o mọ tí wọ́n ń pè ní májèlé? Mo ní kí ni wọ́n ń pè bẹ́ẹ̀? Ó ní téèyàn bá jẹun téèyàn ó kú. Mo ní poison nìyẹn. Bàbá yẹn ní bẹ́ẹ̀ ni. Bàbá yẹn wá ní òun ó kọ́ mi níṣẹ́ poison kan lónìí. Ó ní wo obì tó wà lọ́ọ̀kan yẹn, àsìkò yẹn lásìkò obì. Bàbá yẹn wá nawọ́ sóbì yẹn, ó na ìka mi báyìí, ó na sí obì yẹn pé kí n lọ ká obì yẹn wá. Wọ́n á lọ ká obì yẹn, wọ́n á fi àdá la obì yẹn, àdá yẹn ò wá ṣe dáadáa, wọ́n á fẹ́ fi eyín láti ya obì yẹn. Bàbá yẹn ní káì, wọ́n fẹ́ yín kan ikú ni, májèlé ti wà ń bẹ̀. Ọlọ́run bá ń gbọ́. Mo fi ọba tó ní mí, mo fi búra fún yín pẹ̀lú nǹkan tí mo sọ yìí. Bàbá yẹn wá gba obì yẹn lọ́wọ́ mi, ó ní má fi ẹnu ṣe torí pé má fi ẹnu ṣe báyìí ikú ni. Bàbá yẹn wá fi àdá sí obì yẹn, gbogbo obì tá a ẹsẹ̀ kan, gbogbo obì yẹn dẹ̀ dúdú. Bàbá yẹn wá fẹ́ máa sọ iṣẹ́ yẹn fún mi. Bàbá mi wá ní má dá lóhùn o, ìkà ni o, ìkà ló máa ń ṣe ń tiẹ̀. Nǹkan burúkú ló wà lọ́wọ́ ẹ̀. Mo forúkọ bo bàbá yẹn láṣìírí ní bàbá Abà. Mo forúkọ bo bàbá Abà láṣìírí, mo forúkọ bò láṣìírí. Bàbá yẹn náà ti lọ báyìí, kọ́lọ́run bá foríjì wọ́n, kọ́lọ́run bá pa gbogbo wọn pọ̀ gẹ́. Àwọn aláburú ń bẹ níbi tí mo ti lọ nìyẹn o. Àwọn aláburú ń bẹ nínú ayé tó bá ti sín ọwọ́, tó bá ti nàka sí oúnjẹ tó bá ń jẹ ní patí, májèlé ti débẹ̀. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ẹni tó bá jẹ májèlé, bá mi fún ní ẹ̀rọ yìí, ẹ fún síbí méjì mu. Pẹ̀lú ògo Ọlọ́run, Ọlọ́run ó yẹ kúkò lórí ẹ̀ lọ́jọ́ náà. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ọlọ́run ní dá wa láàmú. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín, bá mi subscribe, bá mi share program yìí, ẹ bá mi like. Babaláwo Lágbájá ni pásítọ̀ ni wọ́n ní èyíkéyìí tá bá wò jẹ́, ẹ dákun. Ẹ má jẹ́ á ṣàbúrú, ẹ má jẹ́ á ṣèkà, ìkà ò dáa. Kéèyàn tó jáde láyé, ẹni tó bá ṣe ìkà yóò rí ẹ̀san kó tó jáde láyé. Torí pé Ọlọ́run náà ò bímọ, àmọ́ ń bí ẹ̀san. Ìwọ tó bá má kà á ṣe, máa ṣe o. Ìwọ lọ jèso àjàrà báyìí, eyín ó kan àwọn ọmọ ẹ̀. Àárín méjì báyìí lórí ètò eléyìí. Tó bá dìgbà míì máa tún ní tó yàtọ̀ sí eléyìí wá. Ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi, èyíkéyìí tẹ́ bá mọ̀ nínú àwọn nọ́mbà mi. Ẹ pè mí, èmi náà ni màá gbé. Tí ò bá yé yín, ẹ béèrè, àmọ́ ẹ dákun mo bẹ̀ yín. Lórí àwọn iṣẹ́ tí mo fi kalẹ̀, ẹ máa give testimony lórí àwọn iṣẹ́ tí ẹ bá ti dánwò. Ẹ máa give testimony. Ọlọ́run ní dá wa láàmú. Ire o, ó dìgbà kan náà.